ó ṣeé ṣe kí òṣèlú ìpínlẹ̀ Rivers kó tó bá ọ̀nà míì yọ ní ìgbàkúùgbà sí àsìkò yìí o lórí ìgbésẹ̀ tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Rivers gómìnà Fubara tí wọ́n ló fẹ́ gbé báyìí o tí ó sì jẹ́ pé wọ́n ní ẹgbẹ́ òṣèlú tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò èèyàn opposition leaders tí wọ́n ń kóra wọn jọ sí láti fi gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 èèyàn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC òun ni wọ́n jẹ́ kó dé mọ̀ wípé gómìnà Fubara ń ló fẹ́ darapọ̀ mọ́ báyìí ẹ rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà di 20th of March 2025 ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar Peter Obi Nasir El-Rufai Rotimi Amechi náà kóra wọn jọ sí ìlú Àbújá tó sì kéde wípé nítorí bí Nàìjíríà ṣe rí àwọn yóò kó ara wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú kan láti tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn pé àwọn ò ní pínbó àwọn yẹlẹyẹlẹ bíi tọdún 2023 tó jẹ́ kí Tinubu ráyè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó sì yá àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wọ́n kéde ẹgbẹ́ òṣèlú tó fẹ́ lò ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC òun ni wọ́n sì padà fi òǹtẹ̀ lù pé ńlá wọn yóò lò ṣáà látìgbà tí àwọn olóṣèlú yìí tó ti kéde ẹgbẹ́ òṣèlú ADC tó yan ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Sẹ́nẹ́tọ̀ David Mark gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tó sì yan gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ àtìgbà náà ní òkìkí ẹgbẹ́ òṣèlú ADC ló ti ń tàn ó kódà tó jẹ́ pé ní ilẹ̀ Haúsá lásìkò yìí àti káàkiri Nàìjíríà inú ẹ̀ lọ́pọ̀ àwọn olóṣèlú náà ń yá lọ láti inú ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP ṣáò ní ìpínlẹ̀ Rivers níṣe ni wọ́n ní àwọn ọmọlẹ́yìn Fubara lọ́mà ti ń yá lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC báyìí láti ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn kódà wọ́n jẹ́ kó di mọ̀ wípé ẹ̀yìn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú ADC níbẹ̀ Rotimi Amechi ni wọ́n ń sá lọ báyìí bó tilẹ̀ jẹ́ pé Fubara kò tí ì kéde wípé òun lọ sí ADC tàbí sọ pé òun mọ̀ sí báwọn ọmọlẹ́yìn ṣe ń yá lọ ṣùgbọ́n àwọn tó mọ̀ nípa àṣírí ìjẹ́kùdì mọ̀ wípé ìdí tí eléyìí fi ń ṣẹlẹ̀ ni pé inú Fubara kò dùn nínú ẹgbẹ́ òṣèlú PDP tó wà pàápàá bí Tinubu bó ṣe bọ̀ wọn àti Wike èèyàn Nyesom Wike tó jẹ́ gómìnà tó gbàjọba lọ́wọ́ ẹ̀ táàrin wọn dàrú bó ṣe bá wọn parí ìjà wọn ní inú ìpàdé náà ó ní wọ́n ti fi agídí mú Fubara pé òní ṣe sáà kejì sáà kan ni yóò ṣe eléyìí láti gbọ́ pé kò dùn Fubara nínú bó ti ẹ̀jẹ̀ kó gbà nínú ìpàdé òun àti Wike tó sì ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ti ń kà sí ìpè kó gbìyànjú kó jáde nínú ẹgbẹ́ òṣèlú ADC fún ipò gómìnà lọ́dún 2027 àwọn yóò ṣàtìlẹ́yìn fún èyí láti gbọ́ kó jẹ́ kí àwọn olóṣèlú ọmọlẹ́yìn ẹ̀ ká máa sáré lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC láti lọ gbà yílẹ̀ sílẹ̀ dé tó sì jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé Fubara kò tí ì sọ̀rọ̀ lórí eléyìí ṣùgbọ́n tá a gbọ́ pé bí àṣírí bá fi lè tú sí Wike àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́wọ́ pé Fubara náà mọ̀ sí báwọn ọmọlẹ́yìn ẹ̀ ṣe ń lọ sí ADC àti pé ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC láti gba tíkẹ́ẹ̀tì gómìnà wọn lọ́dún 2027 wọn ni yóò tó dá wàhálà míì lẹ̀ lágbo òṣèlú Rivers bẹ́ẹ̀ ni gọ̀ǹgọ̀ yóò sọ tí akutuku yóò sì wò lórí ọ̀rọ̀ náà.